lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Mẹ́tẹ̀ẹ̀dì tí mo fẹ́ pàṣẹ òun ni bàbá àfáà torí wàhálà yẹn ti pọ̀ jù láyé lónìí. Kódà bí èèyàn bá jẹ́ni tó wà ń ta tó bá sí ẹ̀rọ alùdáyé gbọ́rùn tá a gbé kíní sí ní jẹ́ social media ojú sì máa tú àti máa gbọ́ àwọn àfáà lónìí. Apára wa dà títí apá gbogbo yẹn dà kí n gbé bẹ́ẹ̀. Ńgbà apá gbogbo ayé dà tán ayé wa ń wò wá hàn. Àdúrà parí ìjà bẹ́ẹ̀ àdúrà parí ìjà bẹ́ẹ̀ bàbá yàtọ̀ yọ ọlọ́njà ayé bẹ́ẹ̀ ẹsẹ̀ àbẹ̀mí náà lọ́ọ́ bá kọ́ ọdún yìí o ẹ̀sìn má dàrọ̀ pẹ̀lú ọlọ́run ló mẹ́rin bẹ́ẹ̀ bá dàrọ̀ àfàǹkẹ́síra wa o yóò wá dá sí ni. Àtúwá bẹ̀rẹ̀ ìjà lérí ilé kéwú sí ilé kéwú eléyìí bìlọ́ọ̀gì sádàbíyà eléyìí bìlọ́ọ̀gì sí súnmùrà eléyìí bìlọ́ọ̀gì sí mọ́tàsì. Àwọn yòó náà lọ àti ìkápá rẹ̀ lẹ̀ àìtú wá gbé àgbákò tuntun kaná báyìí òun làwọn ará lọ́wọ́ báyìí mo wá fẹ́ pàṣẹ mẹ́sẹ̀gì tèmi fún gbogbo àwọn àfáà àti ẹ̀kọ́ táwọn tí wọ́n ti dàgbà ṣé lórí táwọn abúra wa á máa bọ́ aṣọ yí ara wa á máa fira wa ṣẹ̀sín ṣé lórí táwọn ọ̀dọ́ àfọ̀dúkù lé nánu táwọn fi kà wá náà táwọn padà wá náà láti bọ̀ káre bí bàbá ṣé wàá dáwà ti sọ̀kalẹ̀ rẹ̀ táàdì wá láti bọ̀ káre bí bàbá wa alájà àgbà ti sọ̀kalẹ̀ rẹ̀ táàdì wá láti bọ̀ káre bí bàbá wa alágbàjì ti sọ̀kalẹ̀ rẹ̀ àti bàbá ṣé Mustapha Zagulolu àti gbogbo àwọn àgbàlagbà lẹ́dẹ̀ẹ́ náà. Ya ma'ashara al-ulama'i. Ya ma'ashara al-ulama'i. Kubbu habatan. Qad tala nawmakum ila zaliyani. Àbá ni mo pe gbogbo ẹ̀yin àfáà mẹ́sẹ̀jì tí mo fẹ́ pàṣẹ ti dùn máa kì í lẹ́nu. Kubbu habatan. Ẹ já dìde o. Atẹ́kùn tó bá gbé ológì tẹ́lẹ̀ lùbọ́ bá ṣàfihàn. Àbá ni mo pe gbogbo ẹ̀yin àfáà káàkiri gbogbo ayé. Ó bọ̀ àbàtà kòdì tó lànà ọmọkùnmọ́ ìlà zàlíyà ni. Ọ̀rọ̀ náà ń sùn. Ó ti pọ̀. Gbogbo àwọn àgbàlagbà tí wọ́n kọjá nígbà wà ná. Wọ́n ti ṣẹ́fẹ́ sí. Wọ́n sá ìṣòfẹ́ sí. Àwọn náà ní asùnkí ní débi ká àtàjímọ̀ o. Yá máa sára lè wọlé mọ́ ẹ̀yìn. Àbá ni mo pè é àfáà. Tó mú ọkọ̀ ọmọ tán. Àwọn àgbàlagbà tàná wọ́n sọ yìí fún ìsìlámù ni. Àwọn àfáà tó ní. Kó mú ọkọ̀ ọmọ tán. Àwọn ń bọ́ sọ yìí kúrò lára ìsìlámù. A sì ń fọ aṣọ yìí kúrò lára ìsìlámù àfàyà. Yá máa sára lè wọlé mọ́ ẹ̀yìn.
wọn ló ṣe láyé lónìí à ń fi ọpọlọ tó lágbára àti tó lágbára láti kéré ara wa báyìí báwo méjì bá wà ládùúgbò tọ́wọ́ ẹ̀rọ mi tó kí wọ́n wọlé láàárọ̀ ọjọ́ kejì ìtọ́ wọn wọlé mẹsẹ̀ tó wọ́n 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 náà mú àbíkò mú ọ ni. yá máa ṣẹ́ra lè wọlé mọ́ yìí. àwọn àti mo pe gbogbo ẹ̀yẹ àfa. ó bọ̀ àbẹ̀tà tòbí tó lànà ọmọkùnmọ́ ìlà zàlíà ni. ṣé a máa jà sọ́wọ́ súná a sì máa jà sọ́wọ́ òkú iná náà máa rán nínú sílámù tí àwọn èèyàn ti ṣèkan lọ láyé àwọn ọ̀dọ́ tá a já àfa àtọ́ní mímọ́ àwọn adúlọ́ lọ́dún kan àwọn ńlọlẹ̀ yẹn máa ń dẹ̀ndẹ̀lẹ̀ ọ̀rọ̀. yá máa ṣẹ́ra lè wọlé mọ́ yìí. àwọn àni mo pe gbogbo ẹ̀yà àfa. ó bọ̀ kó má tán. ẹ̀dá fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì. لله تعالى كلمة الإيمان. bọ́ọ̀lù àti fẹ́ gbé ìmánu lárugẹ bọ́ọ̀lù àwọn èèyàn ṣe fẹ́ tara wọn sí Islam ẹ wo iye àwọn ọmọ mùsùlùmí tí àwọn ẹlẹ́sìn kírísítẹ́nì ti kó lọ mọ́ wa la. يا معشر العلماء قوموا قومة لله تعالى كلمة الإيمان. bọ́ọ̀lù àti fẹ́ gbé láyìlá ìlà láwùjọ lárugẹ ṣé ìyá àwọn ilé lásán tẹ́lẹ̀ yìí níbi òun bìlọ́ọ̀gì sí Kàdìríyà eléyìí bìlọ́ọ̀gì sí Tìjàníyà eléyìí nẹ́fṣọ̀bà díyà ni eléyìí ìjọ̀kan ní ṣe tí láyìlá ìlà láwùjọ àwọn òwò àsọwọ́dọ̀kan tíjà bá dé á sì fara àjàlájà díjú náà ni. يا معشر العلماء àwọn àni mo pè é àfa. كونوا قدوة. àwọn àfa ẹ jẹ́ ká jẹ́ àríkọ́ṣe eré láwùjọ. للناس في الإسلام والإنسان. tí wọ́n bá ní àwọn àfa kí lè fẹ́ ti dáná wọn padà. èmi bàbá ajá ló sì nìyí àbọ̀dù sọ́ọ̀lì yìí náà à ń lọ lọ́rin mo wá gbé mọ́tò mi ńlá kan rí gbó fani àwa ń lọ bá a ṣe lọ èmi ń tájẹ́ tí programu tí mo ní làwọn ọlọ́pàá yìí bá dá wa tó ní hàràhàrà ọ̀yọ́ ojú ti ń kẹ́ wa àbá àbúdó wa mọ́tò kò fẹ́ dúró wọ́n sá àṣàbọ̀lẹ̀ ẹ̀ páàkì gbà tẹ́lẹ̀ sí wa rà bá a ṣe wá páàkì bàbá ọlọ́run mẹ́rẹ́ ìtọ́ka kù ní pé wọn ò fi húsàyé ni wà sí eré gbogbo abẹ́ wa ni wọ́n tọwọ́ bọ̀ kí ni bẹ́ẹ̀ ọkùnrin ni wọ́n wá lu títí gbogbo báàgì wa ni wọ́n tún kalẹ̀ pọ́ọ̀sì tẹ́mi máa tún mú kọ́mọ̀ tẹ́mi bá ní lọ́wọ́ sí gbogbo pọ́ọ̀sì ni wọ́n tún mọ́tò mi yẹ gbọdọ̀ fún wa gbà sí wọ́n tún wà lọ́dẹ tẹ̀ sórí bọ́ọ̀lù tó máa tẹ̀ wọ́n wò ìbọn pẹ́ díẹ̀ ó sọ fọ́gà wa kó kọ̀rẹ́tì ọwọ́ àlàfà ó lè má bínú pé mo fún yín ní embarrassment o mo ní sẹ́bí sẹ́yìn lẹ́ ṣe ó láwọn àfa àkẹ́tì kọjá láàárọ̀ yìí ni ó ní báwọn ṣe dá igbó àwọn òtẹ̀ fẹ́ dúró rárá àwọn á dá wọn dọ́gba ìtúlásì àwọn ilé wọn mú bàtà wọn mú wọn àwọn ẹni fẹ́ sọ̀kalẹ̀ bàtà wọn sẹ́yìn bùtù wọn ọyàn obìnrin méjèèjì làwọn bá ń bẹ pẹ̀lú ẹ̀jẹ̀ àtẹ̀wọ́ ara rẹ̀ kọ́dà yìí bí wọ́n bẹ ní police station báyìí ẹ wo bí àwọn àfa àbára wa dé. يا معشر العلماء. bẹ́ẹ̀ bá wẹ́rẹ́ wà nípa àti wẹ̀ yìí dán tí ó fi dé Àbújá ní kò ní dábàtò rẹ̀ dúró. كونوا قدوة للناس في الإسلام والإنسان. ọ̀rọ̀ àbá kálù délẹ̀ kí jùmọ̀ àìkú rẹ̀. يا ẹ معشر jẹ́ káwọn àfa kájà àríkọ́sẹ̀ rẹ̀ láyé láyé máa tara wá ṣẹ̀sì. يا معشر العلماء أنتم àwọn مدة. àfa àyà pé àwa ní
èèyàn mọ́ kọ́lá wà fún àgbà àbàbàrà kúránì má lónìí. يا معشر العلماء àbá ni mo bẹ̀rẹ̀ àfa. إما سكوتكم sáà ní dídákẹ́ tó kálukú yín dákẹ́ jẹ́ tẹ̀lé òkè yìí o. من مدة الجوال كل زمان. àwọn tí ò kéwú dáná lẹ̀ o àwọn tí ò kéwú àwọn aṣọ làwọn dàfà àmọ́ wa lọ́wọ́ lónìí gbogbo ẹni ó kéwú ní sẹ́nu wò tọrọ ma ẹ kàrẹ́ nìkan já inú mọ̀rákọ́bù tó jẹ́ mọ̀rákọ́bù ìdọ́fí lọ́kàlẹ́ wọn ní sẹ́yìn máa lọ ẹgbẹ́ kínní kan òun yóò máa wá dá fatiwa òun làbí ìlú kínní kan yóò máa wá dá fatiwa èyí ò là wá rán ló fi dájú pé ọlọ́run kó ṣàánú ọ̀la ìsìlámù àti bá ara jà débi bẹ́ẹ̀ àníyàn ara wa mọ́ báyìí àníyàn ara wa mọ́ gbogbo àwọn tí wọ́n dára kan lé wa àti fàfọ́ wọn yá àwọn tá a wá gbọ́dọ̀ báwọn kan bá ń bá a lọ bẹ́ẹ̀ ẹ dá wà kó padà bẹ́ẹ̀ máa ń dára bí yá kó máa ká àlùbá kásí ó kàmánì ó lè ràn ọmọ mọ́ríkàsì bẹ́ẹ̀ máa ń jọ ọmọ mọ́ríkàsì kó máa ká àlùbá kásí ó ádámù ó lè ràn ọmọ àdàbíyá bẹ́ẹ̀ máa jẹ́ súnmọ́ra kó máa ká àlùbá kàbá wa lágbàjì kò sẹ́ni tí ò lè ránú gbogbo wa gbogbo àwọn bàbá yìí wọ́n bára wọn lò àbálìgbòmà gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n bára wọn lò ìbára wọn lòun ló bí oore fún wa sẹ́lẹ̀ àwọn yàrá wọn ṣe yìí kí àwọn fi kẹ́ ẹ̀ fáwọn ọmọ tó bá dọ̀la wassalamu alaikum warahmatullahi wabarakatuh.